Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Orúkọ tèmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, wòlíì ẹni ìpè, Olúfẹ́mi ọmọ Bádégbóyèga láti orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Èkìtì, ní ìlú Adó Èkìtì pàápàá, ní olú ìlú ìpínlẹ̀ Èkìtì. Yóò dára fún ọ níbikíbi tí o bá ti ní àǹfààní láti máa gbọ́ broadcast àbí láti máa wò ohun tí Ọlọ́run ní kí n yànnàná ẹ̀ fún gbogbo ẹ̀dá ènìyàn káàkiri àgbáláyé ní tòní ni ohun tí a ń pè ní àṣírí, ohun tí a ń pè ní ọkọ ọ̀run. Àṣírí ohun tí a ń pè ní ọkọ ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ láti máa gbọ́ ọkọ ọ̀run, ọkọ ọ̀run, èmi náà máa ń gbọ́. Ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé kò ṣẹlẹ̀ sí èmi rí, irú àwọn ìrírí tèmi tún rí ó tún yàtọ̀. Ṣùgbọ́n ọkọ ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ló máa ń gbọ́. Tí ọkọ ọ̀run bá ń, tí ohun tó ń jẹ́ ọkọ ọ̀run bá ń ṣẹlẹ̀ sí èèyàn, onítọ̀hún ìbá àjọbìnrin ni ìbá àjọkùnrin ni, ó kan dandan kó máa lálàá ìbálòpọ̀. A máa rò pé àlá ni, ṣùgbọ́n kì í ṣe àlá, nítorí pé ẹni tó bá ní ọkọ ọ̀run ìbálòpọ̀ ló ń ní. Ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ìgbà téèyàn ojú oorun ni, torí ìgbà téèyàn bá ti sùn bóyá lóru, lálẹ́ tàbí during the day àbí ní òòjọ́ gan, téèyàn bá sùn á wá láti inú, bá dàbí àlá bí àlá. Ṣùgbọ́n ọkọ ọ̀run kì í ṣàlá, torí tó bá jóbìnrin ni, ẹni tí ó bá ní ọ̀rọ̀ ọkọ ọ̀run tó bá ní àjọṣepọ̀, òun náà á rí pé òun dámira. Tó bá jọkùnrin ni, ọkùnrin mi á rí pé ìgbà tóun bá máa ti jí, òun á rí nǹkan ọkùnrin ní pàǹtì òun tàbí ní ṣòkòtò òun tàbí ní aṣọ ìbora òun tàbí ní bẹ́ṣíìtì òun. Ṣé ẹ mọ̀ pé yẹn ti kúrò ní pé a kàn fi nǹkan lálàá lásán? Àlá ẹ̀ wà tí èèyàn á lálàá, ṣùgbọ́n tó bá jí wá rí pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹni tí ọkọ ọ̀run bá ń dà láàmú, number one, a máa lálàá ìbálòpọ̀. Ó máa ń dàbí àlá ni ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà náà kò ń ṣàlá o, ṣùgbọ́n nítorí ojú oorun, nítorí ọ̀rọ̀ inú ẹ̀mí ni. Ọ̀rọ̀ inú ẹ̀mí ni, kò ní wá lójú ayé, ọ̀rọ̀ inú ẹ̀mí ni. So á dàbí àlá, ṣùgbọ́n béèyàn sùn lọ́sàn-án, béèyàn sùn lálẹ́, béèyàn sùn lóru, á wá abẹ́ni ẹ ní ìbálòpọ̀. Ìyẹn náà ń pè lọ́kọ ọ̀run. Ìgbàkígbà tó bá dẹ̀ ti ní ìbálòpọ̀ yẹn, béèyàn ti dáwọ́ lé nǹkan rí tàbí kó ní interview nǹkan rí sọ́nà, tó bá ti ní ìbálòpọ̀ ojú oorun, ìdíwọ́ á wà fún ọ̀nà yẹn. Kíní yẹn ò ní ṣe rere mọ́, kò ní ṣàṣeyọrí kíní yẹn mọ́. Gbogbo nǹkan tó bá wù kéèyàn máa lépa, téèyàn bá ti lè ní ìbálòpọ̀ ojú oorun nípasẹ̀ ọkọ ọ̀run yìí, àṣírí nǹkan téèyàn ń wá ti tú. Kíní yẹn ò ní, ohun rere yẹn ò ní ṣeé ṣe mọ́ fẹ́ nìyẹn, ọ̀nà á máa dàrú. Now, ìbálòpọ̀ ojú oorun, ẹni bá ti ń ní, ó ní ọkọ ọ̀run ni o. Kí wá náà pè ní ọkọ ọ̀run? Ohun tó ń pè ní ọkọ ọ̀run tí ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀túmọ̀ ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn adáhunṣe, àfáà, pásítọ̀ tàbí wòlíì tí wọn ò mọ̀túmọ̀ ẹ̀, wọ́n máa sọ pé ọkọ ọ̀run, ẹni bá ti ń lálàá, wọ́n mọ nǹkan tí effect ọkọ ọ̀run. Wọ́n mọ̀ pé tí ọkọ ọ̀run tàbí aya ọ̀run tó bá ń dààyàn láàmú, a máa ní ìbálòpọ̀ ojú oorun, ọ̀nà ẹnìyẹn á dẹ̀ máa dàrú. Ẹnìyẹn ò ní lé ìlọsíwájú kankan, ẹnìyẹn ò ní ìṣerere kan, ìṣerere á jìnnà sẹ́niyẹn. Wọ́n mọ̀ yẹn. Ṣùgbọ́n kí ni ọkọ ọ̀run yẹn gangan? Sórí ọkọ ọ̀run yẹn, ó ń tipasẹ̀ májẹ̀mú wá, májẹ̀mú àìmọ̀, covenant àjọṣepọ̀, covenant wedding, not marriage o. Ṣé o pé marriage ni ìlàkalẹ̀ ká ṣègbéyàwó, ká ní family, ká máa fẹ́ra, marriage nìyẹn. Ṣùgbọ́n májẹ̀mú àsopọ̀ tí a ti dalẹ̀
májẹ̀mú àsopọ̀ tó ti kùnà òun ló máa ń fa ọkọ ọ̀run. Májẹ̀mú àsopọ̀ tó ti kùnà ni pé obìnrin kan ọkùnrin kan báyìí ó rí obìnrin, ó toast ẹ̀, ó bá sọ̀rọ̀ ìfẹ́ pé wọ́n jọ máa fẹ́ra. Obìnrin yẹn gbà. Ṣé oríjọ́ tó bá ti gbà yẹn láti so yín pọ̀ lábẹ́ májẹ̀mú. Bẹ́ẹ̀ bára ṣe gan, bẹ́ẹ̀ jọ lájọṣepọ̀ ìjọ tí ẹ bá ti jọ gbà fúnra yín pé ẹ máa fẹ́ra yín, ìjọ ẹ ni májẹ̀mú àsopọ̀ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Tẹ́ bá wá ń fẹ́ra yín lọ o, tẹ́jọ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ lájọṣepọ̀, tẹ́jọ́ ń ṣe for some time, bẹ́ẹ̀ tẹ́ lájọṣepọ̀, tẹ́ ní ìbálòpọ̀, tẹ́jọ́ ń ṣe pẹ̀lú ìgbàgbọ́ pé ẹ ti ń fẹ́ra yín. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí kan nínú ẹ̀yin méjèèjì tẹ́ fi wá yapa, ẹ má gbàgbé pé ṣe lẹ yapa nípa ti ara, ẹ yapa nípa ti ẹ̀mí, nítorí májẹ̀mú mo gbà fún ọ, májẹ̀mú àsopọ̀ yẹn ó sì ń ṣiṣẹ́ lọ. Ká tó wá sọ pé àwọn gan tán ti wá jọ ní ìbálòpọ̀ dáadáa, tán jọ ní ìbálòpọ̀ dáadáa, ẹlòmíì oṣù mẹ́fà, ẹlòmíì ọdún kan, ẹlòmíì ọdún méjì márùn-ún, nǹkan á wá ṣẹlẹ̀, wọ́n á wá fira lẹ̀, oníkálukú á bá tiẹ̀ lọ. Ẹ wá májẹ̀mú yẹn ń ṣiṣẹ́ lọ, òun ló wá ń ṣiṣẹ́ táwa máa jowú tó ń da ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ rú títí dèní. Òun ló ń ba ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó jẹ́ títí dèní, nítorí pé májẹ̀mú owú ni. Nítorí pé kò tíì sí nǹkan kan tẹ́ ẹ ṣe láti ya májẹ̀mú mo gbà fún ẹ, májẹ̀mú àsopọ̀ yẹn kò tíì sí nǹkan kan tẹ́ ẹ ṣe láti yapa ẹ̀ tí ì rà padà. Kò tíì sí nǹkan kan tí ọkùnrin ṣe, kò tíì sí nǹkan tóbìnrin ṣe láti pé kán yára wọn sọ́tọ̀. Ṣé bí ìwọ ló lọ, gbangba ló lọ, ṣùgbọ́n ibi tó lọ, ìṣẹ̀dá ẹlòmíì tó lọ fẹ́, ìṣẹ̀dá ẹ yẹn kò tẹ̀lé ẹ síbẹ̀, ó sì dúró ti obìnrin ti bíbà yìí. So irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ á lọ máa jáde sí obìnrin ti bíbà yìí, á máa bá ní ìbálòpọ̀ yẹn nínú ẹ̀mí, á máa bá lò ní gbogbo ìgbà. Irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ á máa wá nígbà tí ìṣẹ̀dá yẹn bá sì dúró ti ọkùnrin, obìnrin yẹn á máa wá, á máa bá ní ìbálòpọ̀ yẹn nínú ẹ̀mí. Ìyẹn náà ń pè ní ọkọ tàbí aya ọ̀run. Tó bá dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀, nǹkan àìmọ́ ni, owú ni. They are spirit of jealousy tẹ́ kí wọ́n máa dọ̀nà èrò. Bí ọkùnrin bá fẹ́ ní ìyàwó tó dáa, tó bá fẹ́ gbéyàwó, tó bá fẹ́ ṣe, ẹ̀mí burú, ẹ̀mí obìnrin yẹn tó ń jowú á ṣe ohun tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ tí ọ̀nà yẹn á dàrú. The same thing ọkùnrin eléyìí kan tó bá gbéyàwó sílé, bóyá ó lágbára díẹ̀ nípa ti ẹ̀mí, torí àwọn ẹlòmíín wà tó máa ń lágbára nípa ti ẹ̀mí gan tó ń mọ̀, bóyá ó lágbára díẹ̀ nípa ti ẹ̀mí títí tó fi gbéyàwó, ẹ̀mí owú yẹn, ọkọ ọ̀run yẹn tàbí aya ọ̀run yẹn kò ní jẹ́ kí ilé yẹn tòrò. A máa wá, a máa dà, ó lè make sure pé ọkọ yẹn ò rí ṣe, a máa bá ní ìbálòpọ̀ gbogbo ìgbà, débi tí ilé àṣà máa gbóná, ìgbà tọkọ ò bá lè ṣojúṣe. The same thing ni fún obìnrin bẹ́ẹ̀. So ohun tó ń jẹ́ ọkọ tàbí aya ọ̀run nìyẹn. Kí wá ní solution ni wípé àdúrà dẹ̀ yàtọ̀ sí àdúrà gẹ́gẹ́ bí ti àwa wòlíì. Ṣé rí, a lè kúnlẹ̀ ká gbàdúrà. Ṣé ẹni tó kúnlẹ̀ lórí bẹ́ẹ̀dì tó gbàdúrà tó kàn sọ̀rọ̀ ṣúrẹ́ṣúrẹ́ láàrin 30 ìṣẹ́jú tó ní hallelujah hallelujah tó dẹ̀ parí àdúrà? Ṣé kò yàtọ̀ sí ẹni tó fẹ́ gbàdúrà sọ́lọ́run tó ní kándù pupa funfun blue, owó ló fi ra bokini tó tún tan fragrance, pé torí pé ó fẹ́ bọ́lọ́run sọ̀rọ̀, torí pé ó fẹ́ gbàdúrà sọ́lọ́run lásán, ó ra nǹkan ó ṣe ìrúbọ, ó ra nǹkan tó bí 30,000 tó fi kúnlẹ̀ àdúrà tó fi ń bọ́lọ́run sọ̀rọ̀. So àdúrà yàtọ̀ sí àdúrà. Bẹ́ẹ̀ náà ni àjò àdúrà tún wà tó jẹ́ iṣẹ́ àdúrà gidi. Ṣé ẹ rí ẹni tó bá ní ọkọ ọ̀run tàbí aya ọ̀run tá à ń sọ yìí, kì í ṣe nǹkan ṣúẹ́ṣúẹ́. Àdúrà ìràpadà a máa gbàdúrà ìràpadà, a máa bá ṣiṣẹ́ ìràpadà láti rà padà kúrò nínú májẹ̀mú yẹn. Ó kàn ń ṣe tiẹ̀ lọ ni ó ti gbàgbé. Ọ̀rọ̀ yìí ló máa ń fa single mom, I'm a single mother, I am a single father tó lọ rẹpẹtẹ káàkiri àgbáyé.
ogun ọkọ ọ̀run aya ọ̀run yìí ló ń fa ọ̀pọ̀lọpọ̀, nítorí pé májẹ̀mú àsopọ̀ ti wà tí wọ́n mọ̀. Bó ń róbìnrin kìíní ó ń rí kejì ó ń rí kẹta ó ń rí keje, májẹ̀mú yẹn tóbìnrin yẹn bá ti ń wá tó bá ń lò pọ̀ tàbí tọkùnrin yẹn bá ti ń wá tó bá ń lò pọ̀, irú ẹni bẹ́ẹ̀ ò lè ní àṣeyọrí nípa ti ìgbéyàwó láyé àfi tó bá ṣe ìyapa. So nírú kéèsì iṣẹ́ àdúrà ìyapa ni mo máa ń ṣe fún ẹni tó bá yáwájú mi tó nírú kéèsì yẹn. Ọlọ́run dẹ̀ máa ń gbà. Ọlọ́run ò kọ àdúrà sí mi láyà rí. Lórúkọ Jésù ó ṣe rere, yóò dára fún ọ. Ọlọ́run tún ti ṣí ọ lójú níbikíbi tí o bá wà. Bá mi share mẹ́sẹ̀jì káwọn ọ̀pọ̀lọpọ̀ náà tún jẹ àǹfààní lábàtàbàtà tí Ọlọ́run tún gbé wá. Yóò dára fún ọ. Ó ṣe rere o. Níbikíbi tó bá wà ọ̀nà yóò là fún ọ. Mo gbàdúrà lórílẹ̀-èdè kórílẹ̀-èdè tó bá wà, ògo orílẹ̀-èdè yẹn ọ̀run yóò gbà fún ọ. Ọwọ́ adánidúró lórí ìrìn àjò ayé ẹ ọ̀run yóò gé kúrò. Májẹ̀mú rẹ ìṣẹ̀dá rẹ kó gba òmìnira ayọ̀, kó tẹ̀síwájú nínú ìṣerere, kó máa ṣe rere. Ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tó o bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí mẹ́sẹ̀jì yìí tàbí fún ìbéèrè tàbí pé ọ̀rọ̀ yìí o ní ìbéèrè lórí ẹ̀, pé nọ́mbà mi níbikíbi tó bá wà +234 7037993902. lẹ́ẹ̀kan sí +234 7037993902. nọ́mbà mi nìyẹn. WhatsApp ló máa fi bá mi sọ̀rọ̀, torí èmi ò ní, Ọlọ́run ò gbé iṣẹ́ adájọ́ sílẹ̀ tàbí church lé mi lọ́wọ́. Èmi ò dẹ̀ ń gbé fóònù fún PA, mò ń dá àwọn èèyàn lóhùn ni. Ọlọ́run dẹ̀ ṣe mí ní wòlíì fún àwọn ènìyàn káàkiri orílẹ̀-èdè àgbáláyé. So àwọn èèyàn máa ń pọ̀, máa attend sáwọn èèyàn lórí online lórí WhatsApp. So tó o bá ní ọ̀rọ̀ láti sọ tàbí ìbéèrè tàbí o máa ń lálàá, o fẹ́ k'Ọlọ́run máa túmọ̀ àlá ẹ fún ẹ nípasẹ̀ mi, nítorí àlá rẹ ni ayé rẹ o. Àlá dájú àsọtẹ́lẹ̀ wòlíì o. Kò dẹ̀ sí àlá burúkú o. Àlá tó bá rò pé ó bà ẹ́ lẹ́rù, ó ní nǹkan tó ń sọ o. Tán bá túmọ̀ ẹ̀ tán, prayer point lọ́lọ́run máa ń fún ẹni tó bá fẹ́ràn láti inú àlá. Simple. So tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ fún ìdí kan àbí ìkejì, nọ́mbà mi ni mo ti dárúkọ yẹn. WhatsApp ló máa tẹ nọ́mbà mi yẹn sí, add ẹ̀ sí WhatsApp, kó wá ṣe voicemail, kó sọ̀rọ̀ síbẹ̀ fún mi. Wàá dárúkọ ẹ, wàá sọ bí tó ń gbé, wàá dẹ̀ sọ nǹkan tó torí ẹ̀ pè mí, wàá sọ sí voicemail. Màá dá ẹ lóhùn tó bá kàn ẹ́, tá tẹ́ ẹ lọ́rùn. Lórúkọ Jésù yóò dára fún ọ. Nígbàkigbà tí bàbá lókè bá ti tún sọ̀rọ̀ tó bá tún fẹ́ bá ayé àwọn ènìyàn kan pàdé, á tún máa pàdé ara wa. Ó dàbọ̀. God bless you all.